Oyetọla fẹ́ tún APC Ọ̀ṣun ṣe ṣùgbọ́n àwọn ọmọ Arẹgbẹ láwọn kò mọ nǹkan kan nípa ẹ̀. Gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Gboyega Oyetọla ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànlá kan kalẹ̀ láti ṣe àtúntò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun. Lára àwọn ojúṣe ìgbìmọ̀ náà gẹ́gẹ́ bí Oyetọla ṣe wí ni láti ṣèwádìí ohun gbogbo nípa ìṣàkóso ẹgbẹ́ náà àti láti dábàá èrè tó tọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n dúró láìyẹsẹ̀. Ó ní ẹgbẹ́ kò gbọ́dọ̀ fojú wo ìwà tí àwọn ọmọ ẹgbẹ́ kan hù eléyìí tó mú kí ẹgbẹ́ náà lulẹ̀ lásìkò ìdìbò gómìnà àti ti ìdìbò àpapọ̀ sípò ààrẹ tó wáyé kọjá. Oyetọla sọ síwájú pé ìgbìmọ̀ náà tún ní ojúṣe láti dábàá ọ̀nà láti yanjú gbogbo aáwọ̀ tó wà nílẹ̀ nínú ẹgbẹ́ náà àti èyí tó tún lè yọjú lọ́jọ́ iwájú. Àmọ́ ṣá o, àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọlá, ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí tó sì ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, ti sọ pé àwọn kò ní farahàn níwájú ìgbìmọ̀ náà nítorí àwọn kò mọ nǹkan kan nípa rẹ̀. Ọ̀kan nínú àwọn aṣáájú wọn tó tún ti fìgbà kan jẹ́ alága ẹgbẹ́ APC lọ́ṣun, alàgbà Lọ́wọ́ Adébíyì, ṣàlàyé pé ojúlówó ọmọ ẹgbẹ́ náà làwọn, ó sì lẹ́tọ̀ọ́ kí àwọn mọ̀ nípa ìgbìmọ̀ kankan tí wọ́n bá fẹ́ gbé kalẹ̀. Adébíyì sọ pé kò sóhun tó burú níbẹ̀ tí Oyetọla bá rò pé àsìkò ti tó fún àtúntò ẹgbẹ́ APC lọ́ṣun, ṣùgbọ́n àwọn ìlànà kan wà tí ìgbìmọ̀ tó gbé kalẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé tí wọ́n bá mọ̀ pé àwọn ṣetán iṣẹ́ náà. Ó ní kò sẹ́ni tó bun àwọn gbọ́ nípa ọ̀rọ̀ ìgbìmọ̀ ọ̀hún, bẹ́ẹ̀ làwọn kò sì lè farahàn níwájú ìgbìmọ̀ táwọn kò mọ èròǹgbà ọkàn wọn. Florence Babaṣọlá ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.